irú ìwọ báyìí ó kúnwọ́ ó ṣe dìmú ó gbẹ jù ó sanra jù màá ṣe handle so àmì ó ṣe bí ṣe wà yìí béèyàn ò pa mí sí 2 kan yẹsẹ̀ fún mi ò lè start. àwọn ọkọ ló mọwọ́ 2 yẹn. àgbà tí ń dé ó máa tì mí gọ́gọ́gọ́gọ́ wàá yẹsẹ̀ fún mi àá fi mí sí 2 ìgbà ẹni tó máa dẹ lóhùn. lórí 2. mi ò ń ṣe tí àrọ́bà kì í ṣe pààyàn àwọ̀ kan irọ́ o. ó ti lọ. ó máa ti fi mí sí shock bíi dafri. so tó bá sọ pé ó yá. reza wàá tì mí ó gbọ́dọ̀ fi mí sí 2 ìgbà yẹn ara ṣe máa àrò dàbí tìgbà kan mọ́ ó máa yẹsẹ̀ fún mi nì. wàá bá mi wò ó wàá wò ó ṣe fún mi. torí mo mọ̀ pé akílódé obìnrin tó sì ń rí. wọ́n ló máa máa rálẹ̀ á lè ṣe ẹ́ jẹ́jẹ́ wọ́n tó bá ń struggle tára dẹ̀ nǹkan bàbá ọmọ ìgbé ìwọ ló fẹ́ ṣe rẹ̀ wò jẹ́ ń sọ nǹkan kan fún ẹ mo ní hòtẹ́ẹ̀lì ọ̀dọ̀ mi Òṣòdì ló wà wọ́n dẹ̀ ń ṣe short dress ńbẹ̀. ẹ máa kọlẹ̀kùn méje. àdúrà yẹn ni ò yé mi. ẹ máa kọlẹ̀kùn méje. níbo ni máa já sí. ètò ńlá ti dé ètò bàbá ètò Oyinmomo. ètò ńlá ti dé ètò bàbá ètò sẹ́ Oyinmomo. ẹ pè é kí n gbọ́ná Oyinmomo 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 Oyinmomo. ẹ pè é kí n túbọ̀ Oyinmomo 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 Oyinmomo. ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò Oyinmomo ló wà lójú amóhùnmáwòrán yín fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ ṣe darapọ̀ mọ́ wa mo kí yín wípé ẹ káàbọ̀ nígbà tí mò ń bọ̀ mo ní ọ̀dọ̀ àwọn Sugar Daddy of Lagos ibẹ̀ ni mo lọ kí ló dé what's going on kẹ́ tẹ́ bá rí wọn ẹ̀yin gan mọ̀ pé ọmọlúàbí wà ìwà wà Ọlọ́run dẹ̀ dá wọn náà wọ́n wà ní ẹgbẹ́ àwọn arẹwà ọkùnrin àṣìbú Sugar Daddy of Lagos ẹ̀yin wa lórí ètò yìí inú mi dùn ayọ̀ mi kún torí èmi náà máa ń wò wọ́n pé àwọn dádì yìí látijọ́ tán ti dé back to back wọn ò fi iṣẹ́ falẹ̀ wọn ò dẹ̀ fi iṣẹ́ ṣeré ẹ bá mi kí àwọn bàbá mi Ladi Folarin ṣe wà dáadáa sá. mo wà dáadáa. ọ̀lẹ́lẹ́lẹ́ of Lagos ọ̀lẹ́lẹ́lẹ́ of Lagos. onísọ̀lẹ́rin ni o. eba. Sugar Daddy bíi ti báwo. Sugar Daddy of Lagos. ṣe ka ṣe ní Sugar Daddy of Lagos. Zadi. ṣe like Zadi yẹn. ọ̀dà ìyẹn náà lọ. ìyẹn lọ ẹ̀jẹ̀ àjùdádì nù. ẹ̀jẹ̀ àjùdádì nù. Sugar Daddy of Lagos. ẹ bá mi kí àwọn olólùfẹ́ yìí. ẹ wo sísí mi yìí ẹnu ẹ̀ dùn mo kí gbogbo ara lè lọ́kùnrin lóbìnrin gbogbo ojú tó ń wò wá ojú náà ní fọ́ lágbára Ọlọ́run ẹ máa rí ṣe ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí ẹ̀yin lẹ ń jẹ́ ká jẹ́ èèyàn tá a jẹ́ so mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. tán àdúpẹ́ bá a ṣe ti rí yẹn ìrìn àjò acting yín a mọ̀ wípé kò ṣe pé bóyá ọ̀dọ́ lẹ fi wọlé ẹ ti dàgbà dáadáa ẹ jẹ́ lo language yẹn pé ẹ̀ṣẹ̀ ń bọ̀ ní ẹ bá gbọ́ àṣẹ̀ṣẹ̀ ń fọṣọ ni kí lẹ ti rí ẹ ti pọn mi gan débi tẹ máa fọṣọ kí ló inform yín kí lẹ fi sílẹ̀ tẹ fi wá gbájúmọ́ acting ṣóhùn yín àbẹ́kọ̀wọ́ pé jẹ́ nǹkan ṣe ṣàyàbá kí òun bó ṣe rí. mo gbẹ̀yìn wọlé ni yìí ni mo gbà wọlé and ìgbà tí ń gbẹ̀yìn wọlé yẹn ẹ mọ̀ nǹkan tí mi ò ṣe rí ṣe rí bí ṣe di ara industry àwọn èèyàn fẹ́ wá lù mí jìbìtì ni wọ́n wọ́ mi lọ ni ó ti ọdún iṣẹ́ yẹn wù mí àmọ́ pé so many people ló ń wù táwọn ọmọ wọn ṣe máa wọlé wá mo dẹ̀ jókòó sí hòtẹ́ẹ̀lì mi mo lóòtẹ́ẹ̀ ibẹ̀ ni mo wà bá ọmọkùnrin yẹn dẹ̀ wọlé ó dẹ̀ ní òun fẹ́ ya òun lọ Badagry ìbọn ilẹ̀ ti ṣú so òun fẹ́ sùn tó bá dàárọ̀
adẹjọ́ wa ń bà tá à mú Fanta àbí okay aṣá mú mineral ṣá ó ti yé yín nítorí pé èèyàn Ọlọ́run lèmi èmi ò mú bíà so ó dẹ̀ ní òun fẹ́ rí àwọn ya fíìmù àwọn ṣe ó ṣáà tó gbogbo ẹ̀ ó fi script wọn mi nǹkan tó dẹ̀ ti wà ní ẹ̀mí mi tẹ́lẹ̀ wọ́n tó ń bá tẹ̀lé half money pẹ̀lú èèyàn kan ṣáà lè jọ ṣe bá níbi èlò ó dẹ̀ sọ iye tó jẹ́ wọ́n ní kó wá jọ́ kejì kí n fún lówó kájọ ṣe èmi tẹ̀ kọ́kọ́ fẹ́ máa ṣe bí producing kí n máa produce kí n máa act gba tí ń dẹ̀ kówó fún mo ṣáà rí pé gbogbo nǹkan tó sọ àlùmọ̀kọ́rọ́ ìbádé irọ́ ló ń pa ìgbà tó náwó tó ń dán sọ pé owó áàfù ti ẹ̀dà ló ní owó tó ń expect owó tó ń ṣe kíní kan so mo end up láti kó ìmí ilẹ̀ láti balance ẹ̀ bí ṣe bẹ̀rẹ̀ nìyẹn but nígbà tí kọ́kọ́ máa bẹ̀rẹ̀ ẹ̀rín ara mi máa ń pa mí tí bá ń wora mi lórí TV ẹ mọ̀ pé iṣẹ́ tíátà ó dàbí tó bá ṣe jókòó ló ṣe máa bá rẹ̀ ìrẹ́jẹ sínú fọ́tò tó bá rẹ́rìn tó bá yẹ̀ fọ́tò tó bá jáde bẹ́ẹ̀ ló ṣe máa bá so tó bá act dáadáa tí fíìmù bá jáde ìwọ fún ẹ máa wòye pé mo try tí ò bá ṣe dáadáa ìwọ fún ẹ máa báwo ni ṣe wá ń ṣe dáadáa báyìí but determination yìí pé I want to be there so mo bẹ̀rẹ̀ sí ní listing sáwọn èèyàn mo ṣáà ń kọ́ acting from people ẹ mọ̀ arúgbó ni mo fi wọ iṣẹ́ fíìmù so but thank God today ṣá. ìrìn àjò yìí á ti tó bí ọdún mélòó. ó ti ṣe díẹ̀ ó ti máa lọ sí bíi á ti máa wọ 18 years or 19. 18 years ọdún méjìdínlógún. bẹ́ẹ̀ ilẹ̀ ti ta sí náà ọmọ téèyàn bá bí lọ́dún méjìdínlógún ó yẹ kó ti máa lọ ilé ọkọ báyìí. bẹ́ẹ̀ at least á ti bàlágà ó ti di official adult. fún bí ọdún 5 la fi ṣe wọ́n sí. fún bí ọdún 5 nínú méjìdínlógún yẹn. ìpè wọ́n sí ẹ ti ṣe tán Mr Ladi ẹ máa lọ. ṣó máa ń yọwó láwọn wá ń sìn yẹn gẹ́gẹ́ bí àgbàlagbà. ó máa ná èmi lówó ni. ẹ̀yin lẹ tún máa. èrò pọ̀ market. kò yí sí láti dé òkè ń bẹ̀ ọlọ́run ni àfọlọ́run. àmọ́ èmi lè sọ wípé ó yé mi pé ọlọ́run ràn yín lọ́wọ́. torí àtúnrà àwọn kan tó yẹ pé bọ́n ṣe tún jẹ́ àgbàlagbà tán fi wọlé yẹn wọn ò tí ì rí bí gbà. ọlọ́run náà la máa sọ pé kéèyàn dúpẹ́ lọ́wọ́ ẹ̀. àmọ́ ṣá máa ní ó lẹ́nìkan pàtó tó wá fà yín lọ́wọ́ pé dáàdi ẹ má wọrí sí ẹ má fọ don't break irú ta lẹ́nu yẹn. wọ́n tóbi 3. ẹ jẹ́ ká wọ́n. alákọ̀ọ́kọ́ ni Délé Ògúndípẹ̀. ẹ mọ̀ pé tí wọ́n lù ẹ̀ ń jìbìtì ń bí wàá sáko ń bẹ̀ ọwọ́ ẹ̀ tó tún lọ kó sí ìyẹn gan-an sá jìbìtì ni wàá tún sáko ń bẹ̀ wàá tún lọ bòmíì àgbà jìbìtì ló tún máa kí n tó wá bọ́ sọ́wọ́ Délé Ògúndípẹ̀ yẹn. Unfortunately ìyẹn ti travel ó ti wà l'Amẹ́ríkà but òun ló wá handle mi dáadáa. lọ fọwọ́ yẹn mú yín. pé mo kọ́kọ́ ṣiṣẹ́ mò ń gbowó ọ̀dọ̀ ẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ sí ní gbà kí n tó wá bọ́ sọ́dọ̀ Òkìkí Afọláyàn ìyẹn náà tún help mi dáadáa. mi ò lè gbàgbé Fólì wọ́n pe director Kúnlé Fólì ìyẹn àwọn mẹ́ta yẹn ṣá but from Ògúndípẹ̀ to Òkìkí Afọláyàn. àwọn lọ́lọ́run ló fún yín. bẹ́ẹ̀ni. ọmọ náà lọ jẹ́ sí yín àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àárín yín ò bàjẹ́. àárín wọn bàjẹ́. ẹ wá jẹ́ ká wò gẹ́gẹ́ bí producer tẹ́ ti bẹ̀rẹ̀ sí ní ṣe torí mo fẹ́ ní producer lẹ́ bá wọlé. torí tí ò bá ṣe producer wọn ò ní gbé script kalẹ̀ ẹ̀yin tí rí kò rí lè yé yín. bẹ́ẹ̀ni. ẹ̀dẹ̀ kò wọlé gẹ́gẹ́ bí producer wọ́n yẹn máa sọ pé producer yẹn ò gara títí àmọ́ tó bá fẹ́ jẹ́ kán rí ẹ tó bá fẹ́ kán dá ẹ mọ̀ production ni kò lọ ṣe kó má ṣe acting ṣé actor lè ṣe kó má jẹ́ producer àbí producer lè ṣe kó má jẹ́ actor rárá. àwọn tó bá tán bá tètè bẹ̀rẹ̀ mo sọ fún yín ẹlòmíì inú wa náà kò produce rárá kò produce ó kàn fi acting tó gbé wá náà ni Ọlọ́run dẹ̀ gbà fún náà but most of them wọ́n ti máa ń tètè bẹ̀rẹ̀ maybe wọ́n máa bẹ̀rẹ̀ young ó ti yé yín but àwọn míì náà wọlé ní wọ́n ti dàgbà díẹ̀ tán dẹ̀ produce náà but ẹ mọ̀ pé ẹ̀bùn ni acting náà
anything tá a bá ń ṣe ilé ayé yìí a máa mọ̀ ṣe jura wa lọ. lóòótọ́ ni. mo láwọn senior tán dàgbọ́n tán good so tí n bá ń wo tv ńlé up till now ó náà wọ́n ti máa ń wo acting wọn. ọtí Yínká ò lè máa act sí Quadri máa wo reactions everything. ọtí òkòkò òun náà à ń ta gbogbo wọn bẹ́ẹ̀ wọ́n pọ̀ tó yẹ pé tí n bá wo tẹlifíṣàn ọmọ mi máa rò bí bóyá eré ni mò ń wò. wọn mọ̀ pé ẹ̀ ṣe training. mò ń train ara mi ni. ẹni tí ò bá tiẹ̀ lè lọ acting school àṣà dá train ara ẹ̀. bẹ́ẹ̀ni láti ọ̀tán bá ní òun mọ̀ kan ṣe tí wọ́n fún rẹ̀ ó lè gbìyànjú kó dẹ̀ end up láti mọ̀ ọ́ ṣe. wọ́n sọ pé lódo ni ẹ́ o ò dẹ̀ kàwé o ò bọ́dà láti tó bá jókòó tì tó bá yá ìwé yẹn máa ní ṣo fẹ́ pa mí ni. ó yẹ jẹ́ bọ́ sí ẹ lórí. á dẹ̀ bẹ̀rẹ̀ sí ní bọ́ sínú brain ẹ̀. so bí gbogbo nǹkan ṣe rí nìyẹn. tọ́ ìgbà kan a gbọ́ wípé lẹ́ẹ̀kan náà lẹ́kọ̀ wo múvì 10 fún yàn kan ṣé wọ́n bójú owó ṣé 10 jáde torí àwọn àlejò tá ti gbà àwọn kan máa ní mo ṣe fíìmù kò jáde rárá o àwọn kan á dẹ̀ ní à ń dúpẹ́ fọ́lọ́run ṣé 10 jáde ẹ̀rọ ojú owó ẹ̀rẹ́rẹ́. mi ò lè sọ pé 10 jáde. mélòó ló jáde nù ẹ̀. ètò jáde èmi ìrádàràdá ṣá wọ́n ti yẹ káṣá sọ pé bíi 7 nínú ló jáde. 7 nínú 10 náà wọ́n gbìyànjú wọn. mẹ́ta yẹn tẹ́ bá mọ ta fi ń produce ó ti gbówó lọ. àmọ́ ó ti ẹ̀sán jù rárá lọ méjì jáde àwọn kan ní kò sí kankan tó jáde rárá. ojú ti rí ojú ti rí. ọ̀pọ̀ òjò ló ti rọ. mo ti sọ fíìmù 3 nù 1 and 2 1 and 2 nígbà tí fíìmù tí mo bá inú bọ́ pẹ̀lú bí kò ṣe wọ́n báyìí à ń sọ̀rọ̀ bíi 7 million sí 8 million. ní fíìmù 4 1 and 2 1 and 2 jẹ́ 4. no 1 and 2. okay part 1 part 2. no part 1 1 and 2. 1 and 2 means 1 and 2 mean. ọtí editor sọ pé virus wọ system òun kò sí nǹkan tá a ṣe tán a rí up till now ṣe máa pa editor ni. owó dẹ̀ ti lọ. owó ti lọ mo ti lose nìyẹn. iṣẹ́ ìmáa ṣe o olóyè chief doctor Ladi Folarin sugar zaddy of Lagos ẹ̀fílẹ̀ bẹ́ẹ̀ kò lè yé yẹn máa rí èmi lè gentle sugar zaddy of Lagos of lelele of Lagos gbàgbọ́ bí ọdún máa gbọ́ tó bá yá sí. ẹ̀yin náà lọ sugar zaddy fún wọn àṣẹ kí n tẹ̀wọ́ ni. ṣé owó. ṣe bẹ́ẹ̀ máa ń tẹ̀wọ́ fún mọ́mì. àmọ́ ń tẹ̀wọ́. na ẹ̀yin sọ etí ẹ̀mẹ́ ni tẹ̀wọ́ fún mọ́mì ẹ̀yin ní sugar zaddy wọn bẹ́ẹ̀ yẹn mi ì mọ kankan o mi ì sọ kankan o ẹ ṣàánú mi o ó dà ẹ wá jẹ́ ká wò lákòótán ẹ ti produce ẹ ti báwọn èèyàn ṣiṣẹ́ ẹ ti lọ káàkiri ẹ̀ ń travel fún movie kí lẹ lè sọ wípé ó jẹ́ experience yín báwọn èèyàn ṣe accept yín bẹ́ẹ̀ ṣe wọ movie industry gẹ́gẹ́ bí àgbàlagbà ṣe ra àwọn competitors náà máa ní ibo ni máyín ṣètò àbáwọn kan lera mọ́ yín àbí gbogbo àwọn tẹ́ bá pàdé ló yọ̀ mọ́ yín. ṣe rí tó bá ti bọ̀ fún àwọn tó wà wájú ò ní problem tó dẹ̀ bọ̀ fún àwọn tó bá ń di ẹ̀ like irú àwọn crew tó máa ń wà lẹ́yìn kámẹ́rà púpọ̀ nínú wọn senior mi kò tí ì yẹ wọ́n ti tètè débẹ̀ ní kékeré so tó o bá ti wà arrogant they will accept you kò tí ì yẹ àwọn tó bá ń diṣẹ́ náà tó bá ti fi ọwọ́ wọn fún wọn they will not give you problem because àwọn ti débẹ̀ ó ti yẹ ẹmọ àbí ṣé orogún òwò la máa ń pè. bẹ́ẹ̀ ni orogún òwò wọ́n lè kọ́kọ́ fi ìbákan pọ̀ tó bá yá a máa blend papọ̀. ìyẹn pé tó bá rí ọwọ́ téèyàn gbé wá náà. ó ti yẹ tó bá ṣípá. ọmọ tó bá ṣípá ni dáàdì ń gbé dáàdì gan ò sí níjọ́ mẹ́ta sọ ọmọ tó bá ṣípá house girl ń gbé. dáàdì àti mọ́mí ò sí nílé. but sórí iṣẹ́ tíátà kò ṣeé dáṣe náà so tó bá sọ pé àwa tá à ń ṣe bàbá fíìmù tó ń yà káàkiri Nàìjíríà kò sẹ́ni tó lè ṣetán
ó lè wá Ìbàdàn kó wà lÉkòó. Lóòótọ́ ni. Tí bá pè ẹ́ sí pé ẹ wá bá wa ṣe ṣífù àbí dádì kan tó bá sọ pé ò ráyè ń déètì yẹn pé tẹ̀wé ló fọ̀ wọ́n máa wo gbogbo ẹ̀ tẹ́jọ́ wà kàtígórì yẹn. Tó bá jẹ́ all these young actors náà wọ́n bá pè wọ́n tó bá náà ò ráyè wọ́n máa lọ search for another person. So kò ṣe dá ṣe iṣẹ́ tí ẹ máa wá bẹ̀ but the only thing ni pé kó mọ nǹkan tó ń ṣe. Kéèyàn mọ nǹkan téèyàn ń ṣe. Nǹkan tó bá lọ síbẹ̀ because most of our people èmi náà fẹ́ join industry tẹ́lẹ̀ mi bá ti join industry báyìí instead kó máa wọ̀ wọ́n tó ń act kó máa wò wọ́n pé ẹ wo bí bọ̀dá yìí ṣe pariwo ẹ wo bí Yínká Quadri ṣe act kò ní wò á wà lábẹ́ igi pẹ̀lú àwọn ẹrúkú àwọn tán nìkan ṣe á jọ jókòó síbẹ̀ á máa ṣeré ipá jẹ́ pé eré ipá ló wá ṣe ní location wọ́n tó bá tí iṣẹ́ ìbá mú lọ́kàn ó máa ìfúngàn máa lé ní wípé ẹ bọ́ta ó fẹ́ wo ìhùwàsí àti ṣe sí àwọn bọ́n ṣe ń gbé lines bọ́n ṣe act bọ́n ṣe react so but àwọn kan eré ipá ló wá ṣe àwọn míì kẹ̀yìn kan wá flex ni. Ó ti lọ́nu ayé o mo ní tó kọ́ wá flex ó jẹ́ tí ṣe ó ti yí ẹ o mọ kóòdù gan ọgbọ́fẹ̀. Ẹ jẹ́ n béèrè lọ́wọ́ yín ṣé ẹ̀yin ṣe alábàápàdé mákẹ́tà ṣé mákẹ́tà tá ṣẹ́yìn rí torí a mọ̀ wípé àwọn mákẹ́tà nígbà míì wọ́n fẹ́ máa dàbí ọlọ́run nínú ayé èèyàn báyìí ni kò ṣe tó bá lo lágbájá mi ì ní lè ta iye báyìí la pa iye báyìí la ṣe wọ́n fẹ́ máa decide lórí producer lórí owó producer most times ṣẹ́yìn ṣe alábàápàdé irú ẹ̀ báwo lẹ ṣe yanjú ẹ̀. Ìgbà yẹn mákẹ́tà oríṣiríṣi ló wà bọ̀ kì í ṣe gbogbo wọn ló ń ṣe bẹ́ẹ̀ yẹn. Lóòótọ́ wọn lè fọ́ọ̀sì ẹ pé o gbọ́dọ̀ lu ẹni báyìí wọ́n wọ́n máa fún ẹ ní nǹkan tó jẹ́ wọn lọ́wọ́ ó lè jẹ́ actor yìí ló jẹ́ wọn lọ́wọ́ so wípé o ṣe lo ẹni yìí bọ̀ ìgbà míì kẹ́ni gbogbo ala máa ń ní candidate kì í ṣe marketer nìkan even gan lightman soundman lè sọ pé Mr Ladi ọmọọṣẹ́ mi ni ẹ̀ẹ́dẹ̀ bá mi lò bó tẹ̀ jẹ́ 2/6 bẹ́ẹ̀ náà làwọn marketer náà àwọn lómi lọ ń sábà wọn wípé kán rẹ̀pọ̀ wọn so tán bá rí ẹni tó fẹ́ gbéṣẹ́ wá fún wọn tó jẹ́ èèyàn wọn wọ́n lè ní kó lọ bá ń bẹ̀ wọ́n á dẹ̀ pé onítàn ọmọ mi lọmọ yẹn àbábúrò mi nù jọ bá ń fix it up so àwọn ibì kan tó wọ́n bá rí pọ́n lè tì sí wọ́n á tì síbẹ̀ so gbogbo wa la máa ń ṣe. Tó wọ́n á tún máa dáṣà wípé àwọn mákẹ́tà máa ń dá àwọn èèyàn kan jókòó torí àwọn èèyàn kan ìyẹn ni pé wọ́n á bẹ́ǹchì èèyàn kan fún èèyàn kan pé ẹni òun là ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí òun là ń jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́ àtúnlù ẹ̀ mọ́ ṣé lóòótọ́ ni. Ṣe rí ọjà ni you can't blame those marketers. Okay. Kò sẹ́ni tó fẹ́ gbọ́jà lẹ̀ kó má ta. Lóòótọ́. So wọ́n wè ní everybody tó bá jẹ́ pé kíní ni àwọn èèyàn like àwọn kan ló ń decide ẹni tó máa rain àbí ẹni tó máa come up àbí tó máa blow marketer kọ́ àwọn tó ń wò ó lé náà máa ń determine ẹni tó bá máa rain àbí ẹni tí wọ́n fẹ́ ìgbà tí mo sọ tí yẹ ó yé mi tán bá rí pé ẹni gbogbo fíìmù tó bá wà àwọn èèyàn máa ń like ẹ̀ wọ́n máa ń sáré rà ayé pé ṣé kinní wà ń bẹ̀ ṣé kinní wà ń bẹ̀ wọ́n ti mọ̀ pé yẹn ló ń rè kì í ṣe pé àwọn náà àwọn kò fẹ́ lo ẹni tí kò sí ojú ẹ̀ níta mọ́ ẹni tí ó bá wà ń bẹ̀ làwọn náà fẹ́ fi tajà ọdẹ mọ̀ pé oníṣòwò ni wọ́n so wọn fẹ́ gábù lórí owó wọn wọn dẹ̀ fẹ́ kó ọjà tí ó kàn máa tie down wọ́n fẹ́ èyí tí wọ́n máa make owó profit kò lọ́lẹ̀ kò dówó ṣàpṣàp nǹkan tó máa ń farú nǹkan bẹ́ẹ̀ ni. àwọn olólùfẹ́ yín báwo lè ṣe ń ṣe torí mo mọ̀ pé àwọn olólùfẹ́ yín kan máa wà wọ́n á wà ní ìgbèǹdéke pé wọ́n dúró déédéé àwọn kan máa wà wọ́n á tún fẹ́ máa nà pé kàgànù sí ẹ ti gẹ̀ẹ́tì ẹ̀. oríṣiríṣi olólùfẹ́ la máa rí. òun náà ni mò ń sọ. olólùfẹ́ ẹlẹ́gbà wà. ẹlẹ́. ó ní ẹgbà.
ẹlẹ́gbà láì ṣojú ẹlẹ́gbà. Olólùfẹ́ olówó wà tó máa yọ owó. Ó ti yẹ. So oríṣiríṣi wọn la máa ń bá pàdé. Tábà dé àdúgbò bòmíì sí. O tí wọlé, wọ́n ti ń fi pakẹ́rẹ́ wọn yìí pé tó bá ti ń bọ̀, mo wá dání o. Àwọn olólùfẹ́ yín náà dẹ̀ lọ́ máa pera wọn. Àwọn ẹlẹ́gbà. Má jẹ́ kó rí ẹ yí o. Ó ti rí. Ó ṣe nọ́mà o. Náà bí ṣeré o. Ó ti rẹ́gbà. Ẹ ti rí irú ẹ̀ rí? A ti rí dáadáa. A ti rí. Mo pàdé ẹ̀ ń Ìbàdàn. Tán mẹ́gbà dání. Ẹgbà nìkan ni. Fún géńdé. Ẹgbà nìkan ni. Mo fi mọ́tò mi lẹ̀ ń bẹ̀, mọ́tò tẹ̀lẹ̀ ni mo bá lọ lọ́dún náà lọ́hùn. Kí ló dé? Ìfẹ́ yẹn ti pọ̀ jù, wọ́n bò yín. Èèyàn kan ti wà pẹ̀lú wa tẹ́lẹ̀. Èèyàn kan ti wà pẹ̀lú wa. Ó dàbí òun ni ó sọ pé òun lálá. Alákòóso, olùdarí. So gbogbo àwọn tó ń wá ẹ̀kúlé láti yaṣẹ́ tẹ́lẹ̀. So ọkàn wa wá balẹ̀ nígbà tó yẹ pé tẹ́lẹ̀ bá dé àṣé ò mọ̀ pé ọ̀dọ̀ mi ni èmi ni mo ń lọ yaṣẹ́ fún wọn á lọ. Ìgbà tó dẹ̀ di ọwọ́ ọ̀sán èmi àti tẹ̀lẹ́dẹ̀ bọ́ sí ìta. So mọ̀ ọkàn tí ń balẹ̀ àti ní olùṣọ́. Olùṣọ́ àwọn àgùntàn rere. So àti lólùṣọ́. So ọkàn wa ti balẹ̀ pé alágbára ti ń ṣọ́ wa. Báwọn kan ṣe wá nìyẹn. Wọ́n á fẹ́ tó 10. Olùṣọ́ wa bá ní sáà kìíní kan èmi ní àbúrò mi ló ń yaṣẹ́ yìí pé má tẹ̀sí kọ́kọ́ dá lóhùn. A mọ̀ pé olùṣọ́ wa ti tẹ́ báyìí pé ògùn fẹ́ pààyẹ́ ẹ̀ ni. Ṣó ya èmi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀. Lólùṣọ́ ẹ̀yìn kan. Màá ní kọ́ sáré fọ́gù bíi 10 lórí ẹ̀sìn. Ibẹ̀ la mọ̀ pé a ti wọ ti wá ń jẹ́. Àwọn olólùfẹ́ olówó ńkọ́? Inú mi máa ń dùn fún yàn. Wọ́n máa ń fún yín lówó? Wọ́n máa ń fún yàn lówó. Ìgbà míì like mo lọ yaṣẹ́ níbì kan mo kàn dúró sẹ́nu géètì báyìí. Woman kan ń bọ̀ ni. Ó ti sáré kọjá mi o, ó kàn tó rìvásì wá ni. Ó ní so màmí tí máa ṣe kínní ó ṣàkí mi inú ẹ̀dùn gan. Ó dẹ̀ ní ẹ jọ̀ọ́ kí ni account details sí? Mo bá sáré fún. Ẹ sáré fún? Eré ni o, quick. Olúwayé márosẹ̀. Márosẹ̀ tí mo gbọ́ account details. Bó ṣe fún mi ní ọdún yẹn ó ṣe 20. Máàlù kan náà tún bá ọ̀nàgà NEPA ni. Bí ẹ náà ṣe rí mi lẹ́nu gate. Mi ò tẹ́ mọ̀ bóyá ọṣẹ ti fi wà bí láàárọ̀ ọjọ́ yẹn. Bí ẹ náà ṣe dúró nìyẹn. Ṣé bí lẹ́wà? Ẹ̀gbọ́n kan mo níbí ni. Ní ẹ jẹ́ kó ń sáré délé. Kò tó bí 20 minutes ló bá dé. Ó gbé brandy kan wá fún mi. Àwọn ọmọ sọ pé bí 40,000 àbí nǹkan ló ń tà nígbà yẹn. Ó dẹ̀ tó wá fún mi ní 40,000. Wow. Wọ́n mọ rírì iṣẹ́ tẹ̀ ń ṣe. Láì fà àwọn tí n bá travel lọ sí London. Tí n bá lọ sí London àbí mo lọ abroad máa ń gba nǹkan kan. Ẹ̀bùn wìtìwìtì láwọn yẹn. Láì béèrè. So wàá láìkí pé iṣẹ́ tó ń ṣe. Ó wù yín lórí. Wọ́n máa jẹ́ kó láìkí iṣẹ́ tó ń ṣe. O ti understand. Ó yé mi. But àwọn kan wà náà wọ́n á tún máa disturb yẹn ní kò tẹ́. Àwọn kan kẹmú wá. Kéde ẹ̀ ń ṣe mówó wá o tún lè fún ọ lówó kan ní ṣó ń kéré mi ni. Àbógun fẹ́ pa ta ló ń fún 4,000. Mo jọ ilé bí nǹkan kan wọ́n á tún lórí owó ẹ̀. Wọ́n á tún rọ́bí ìṣe yẹn. Wọ́n á tẹ̀ tún dàlú ẹ̀ kówó fún kówó jáde Ṣákírù kówó jáde kó fi wọ́n. Wọ́n á tún kówó. Àwọn kan lùtẹ̀ àwọn gáìdì o. Àbílẹ̀ ìyá wèrè mi ló ń ná 4,000 sí. So owó tí ọ̀hún ṣiṣẹ́ fún. Àdèmá náà máa gbà káwọn tó kúrò ń bẹ̀. Ìwọ ló tún máa bẹ̀ wọ́n pé ẹgbà 10. Iye tó wà lọ́wọ́ wa nìyẹn jọ. Mi ò mọ̀ pé máa pàdé yín. A jẹ́ pé olólùfẹ́ oríṣiríṣi ló wà. Oríṣiríṣi ni o. Àmọ́ mo ń bọ̀ níbi olólùfẹ́ kan ẹ má wọrí àmà tó débẹ̀ àwọn olólùfẹ́ yín náà ni. Ṣé Nàìjíríà nìkan náà ti wá ń wúrú ìwà yẹn àbí wọ́n ń ṣe náà lókè òkun torí ẹ̀ ń travel lọ London
mo dẹ̀ fẹ́ mọ̀ pé àwọn ẹ̀gbọ́n àdúgbò wa kan kú òǹbí lóòótọ́ Ọlọ́run fi visa kẹ́ wọn àtọwọ́ tíkẹ́ẹ̀tì wọn lọ sọ́hun àwọn náà lọ tún ṣe wọ́n sọ bí òun tún dà ṣé wọ́n ń gbé súnmọ́ yín ni. àwọn yẹn mi ò pàdé irú nǹkan bẹ́ẹ̀. ní London. ní London. rárá. no àwọn yẹn máa ń náwó sí yàn. o lè lọ jẹnu gan kan ní kò fowó lẹ̀ o lè lọ ṣe ilé kan ní kò fowó lẹ̀ obìnrin àtọkùnrin wọn máa ń ṣàánú àwa artist àbá wa mi ò lè sọ tẹlómi o wọ́n máa ń fẹ́ mi lówó. wọ́n máa fún yín lówó. wọ́n máa ń gba ego. ẹ ti sọnù ẹni ọ̀ṣẹ́jọ́ ilẹ̀ fi ń wẹ̀. ọṣẹ bizabiza ni o. láti lọ́ṣẹ́ bizabiza làwọn fi ń wẹ̀ àmọ́ tí má ní kí n béèrè lọ́wọ́ yín gẹ́gẹ́ bí ọmọ Yorùbá pọ́nbélé ọmọlúàbí ẹ dárúkọ ọba mẹ́wàá àti àkọlé adé wọn. ọba mẹ́wàá nílẹ̀ Yorùbá pẹ̀lú àkọlé adé wọn. ọdún bóyá orúkọ wọn bẹ́ẹ̀ ni. Akiolu ọba of Lagos. ọba of Lagos. ọba Òkè Ọ̀nà. ọba Òkè Ọ̀nà kí lórúkọ àkọlé adé wọn lókè Ọ̀nà. Olúbàdàn of Ìbàdàn. Káyọ̀ Òkè Ọ̀nà yẹn gbà náà ó dẹ oríṣi méjì. ó ti ń fi méjì. Aláàfin of Ọ̀yọ́. Aláàfin of Ọ̀yọ́ ṣe mẹ́ta. Ọbáfẹ́. kí ni wọ́n ń pè Ọbáfẹ́? Yíṣẹ́ l'Ọbáfẹ́ lọ. Ọ̀nìrìṣà Ọ̀nì ti Ilé Ifẹ̀ ó di mẹ́rin. Òṣìmáwé of Ṣóǹdó ni. Òṣìmáwé bẹ́ẹ̀ ni ó di márùn-ún. ní ó di mẹ́fà. Olówòrò of Òwòrò. mo ti dárúkọ Òṣìmáwé. ẹ ti dárúkọ Òṣìmáwé. Àwùjalẹ̀. Àwùjalẹ̀. of Ìjẹ̀bú Òde. ó di méje. mo ti dárúkọ Aláàfin. bẹ́ẹ̀ ni ẹ ti fún wa l'Aláàfin. Olúbàdàn of Ìbàdàn. ẹ ti fún wa. Ṣọ̀ún Òṣogbo. Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. Ògbómọ̀ṣọ́ sorry. bẹ́ẹ̀ ni mo fún yín ó jẹ́ mẹ́jọ ó kù méjì. ẹ gbọ́dọ̀ múlẹ̀ òdíje YK. ẹ̀yin a máa ṣe exam náà. ẹ̀yin kẹ̀ a gbọ́dọ̀ mọ̀ pé dáńtọ̀ ẹ kójú òṣùwọ̀n ó kù méjì ó kù méjì. sọ́dọ̀ a máa ṣe exam máa ti kàwé láti bí máa gbé àgbérù. ẹ máa gbé syllabus. àbí kí n ti gbé wọlé. ó dà ṣé kí n fún yín ní méjì yẹn kí n yí sí ìbéèrè mi fún yín tó máa simple dáadáa. ṣé mi ò wá ní mọ ọba ni ṣé Benin ọba wa náà ni àwọn ti Benin. ṣọba yín ni Benin. wọ́n ní bẹ̀rẹ̀ ilẹ̀ Yorùbá náà ti ṣẹ̀ lọ. ṣẹ̀bẹ̀ ilẹ̀ sọ́nu history. mi mo sọ bẹ́ẹ̀. ilẹ̀ sọ́nu history. ó dà ṣé kí n fún yín nìyẹn ká dúró láàárín ọba of Benin ó dà mo fún yín ó kù kẹwàá. Aláké of Ẹ̀gbálà. ẹ gbìyànjú. ọba Àjáwà ó sì pọ̀. ọba Àjáwà ti ìlú Àjà oníyanrìn ti ìlú Yanrìn Ẹlẹ́pẹ̀ ti ìlú Ẹ̀pẹ́. ọba wà Lẹ́kì o. ọba wà Lẹ́kì ọba wà lónírù. onírú ọ̀fìrù. ọba Benin tẹ fi síta bá ní ká wò lóòótọ́ history tí wọ́n kọ́ wa nípa ìtàn wa wọ́n níbẹ̀ láti ṣe wa pé ìkan lọ bẹ̀ ìkan lọ báyìí ìkan lọ báyìí. so yẹ àbí ẹ̀yin gbẹnugbẹnu ṣé ó yẹ ká máa ka Benin mọ́ àwa Yorùbá. Yorùbá ni a máa ka mọ̀. a máa ka mọ̀. because àwọn ò argue wọn ọ̀dẹ̀ sọ pé kò rí bẹ́ẹ̀. dáàdi ni wọn argue wọn ni kò rí bẹ́ẹ̀. Chief Ladi Folarin Sugar Daddy of Lagos of the Folarin dynasty. ẹ jẹ́ ká fi lọ bẹ́ẹ̀ kó wá bẹ́ẹ̀ kó máa lọ bẹ́ẹ̀. ẹnu mọ́jọ́ mẹ́ta kan a rí yín àmọ́ a rí yín lọ́nà tó jìn. a fẹ́ lè sọ pé bóyá nígbà tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ṣe fẹ́ mọ nǹkan tá a rí. ẹ jẹ́ kí n mọ nǹkan tá a rí. ẹ lè wo nǹkan tá a rí ń bí ẹ dẹ̀ lè wo lọ́ọ̀kọ̀ọ̀kan yín wájú. ṣé mo lọ́kùnrin ní ìgboro ní àgbọ̀gbọ́ pé mo lálẹ́ ìlú. èmi tẹ ni mo jẹ èmi lẹ́yìn àkọ́kọ́ tí kọ́kọ́ súnmọ́ ẹ̀. o fẹ́ kó ṣìbà mi if you call me your daddy again I will slap you. I'm not your daddy. Your mommy know your daddy. Bẹ́ẹ̀ni náà màmá ẹ̀. Ọládélé wọ ọmọdé yìí bí ìgbà tí wọ́n láì sí méjì ni. Bẹ́ẹ̀ni ó ní wájú ọmọbìnrin. Bóyá àwọn ilé ilẹ̀ wo mi ò tẹ̀ bẹ́ẹ̀ rojọ́. Mi ò tẹ̀ bẹ́ẹ̀ rojọ́. Ẹ̀kọ́ ṣì ń fò mí. ó ṣe jẹ́ ẹ̀lẹ́ fún wọn mi. ibi tá ti bá yín nìyẹn. ibi títí ń lóbìnrin jáde
ẹ̀yin ni àbẹ́yìn kọ́. Ó yóò jọ mi ni. Ó jọ yín. Nítorí mi ò ní irú wà bẹ́ẹ̀. Ẹsẹ̀ tẹ́ fi gbá box ẹ lóòótọ́ ṣó dùn yín. Kò ní dùn mí kẹ́. Àwọn ọṣẹ tí máa òkúta ayé ló gbé síbẹ̀. Òkúta ayérayé. Kó lè look realistic pé kẹ́ lè fà kó wúwo. Bẹ́ẹ̀ ni. Torí lóòótọ́ àwọn kan fa box ìyàwó pé àkílódé tó fi ṣọgbẹ́ empty. Àṣemúgùn. Àti kọjá ń bẹ̀ yẹn náà tó bọ̀ alátàrí náà. Ó dà ìbéèrè tí mo wá fẹ́ bi yín tí àwọn olólùfẹ́ yín dẹ̀ ní ká béèrè ni pé báwo lẹ ṣe ń fi ọkàn mọ́ mi balẹ̀ nítorí nínú industry náà a mọ̀ pé àwọn ìkòkò ajégunjẹran wà tí wọ́n fẹ́ jẹ́ ńlé orò tó fẹ́ jẹ́ ńlé egúngún ẹ̀dá lọ́mọkùnrin gẹ́gẹ́ bí bàbá wa ẹ̀tún láfíjú ẹ̀mára mú àwọ̀ yín dà owó ń bẹ lápò owó ń bẹ lápò ṣé ní ń bẹ lọ́rùn ṣé ní ń bẹ lọ́rùn o. Àwọn arábìnrin. Báwo lẹ ṣe ń ṣe. Àwọn tó fẹ́ ṣàánú mi ó sọ pé owó ń bẹ lápò. Ó dẹ̀ jẹ́ ká yọ tó wó àpò yẹn àmọ́ báwo lẹ ṣe ń pín clearing and forwarding tí kò bá fi kọjá. A máa pín. Àwọn ọ̀gbà kan ti wà tóun náà máa bínú. Ó ti yé tó dẹ̀ jẹ́ pé ìwọ náà mọ̀ pé nǹkan tó ń ṣe ò dáa. Bọ́ nítorí àti jẹ àti mu. Nítorí àti jẹ àti mu ló ń fa kí n lọ ọjọ́ méjì, a lọ ọjọ́ kan, lọ ọjọ́ mẹ́ta. But ìgbà like 15 years ago, ìjà máa ń wà. But èmi àti ìyàwó mi ń sìn adélébọ̀ níwá. So kò sí wobíwobí àbí nǹkan bẹ́ẹ̀. Ṣé èmi gan mélòó lè rà mí? Daddy, don't go there. Mélòó lè rà mí? Ẹ má lọ síbẹ̀ yẹn, ìráyín pọ̀ gan tún gbọ́mọ. Ẹ̀rọ, ó mọ̀ mí ni. Bí bí ṣe wà yìí béèyàn ò pa mí sí tù kán yẹsẹ̀ fún mi ò lè start. àwọn ọkọ lọmọ wọ tù yẹn. Àgbà tí ń dé ó máa tì mí gọ́gọ́gọ́ wá yẹsẹ̀ fún mi á fi mí sí tù ìgbà ẹni tó máa dẹ lóhùn. Lórí tù. Mi ò ń ṣe tí a rọba kì í ṣe pààyàn àwọ̀ kan irọ́ o. Ó ti lọ. Ó máa ti fi mí sí shock bíi dafri. So tó bá sọ pé ó yá. Reza wà á tì mí. Ó gbọ́dọ̀ fi mí sí tù. Ìgbà yẹn ara ṣe máa àrò dàbí tìgbà kan mọ́. Ó máa yẹsẹ̀ fún mi ni. Wàá bá mi wò ó, wàá wò ó ṣe fún mi. Torí mo mọ̀ pé akílódé obìnrin tó sì ń rí. Mi lè sọ pé àgbàlagbà ń parọ́ bọ̀ ẹ́ sòótọ́ fún wa. Obìnrin ò ní toast, wọ́n máa ṣe sí ẹ̀ ni. Okay. Obìnrin ò kí ń toast, wọ́n máa ń ṣe sí Wọ́n máa ṣe ìyàn sí ni. ẹ̀. Wọ́n á gba sáfíìsì wa. Tẹ́yìn náà bá mọ table tennis gbá ẹ̀dá padà. Ìwọ ló máa wé pé ojú sí mi. Bí eré náà ni. Bí eré la ṣe kọ́ ọmọ lùbọ́ o, kọ́ ọmọ lùbọ́ o ṣe. Ọmọ gbígbà ti wà léwe. Mo yà pátá. Mo yà pátá o. Kò sí gbogbo èyí tí wọ́n ń ṣe é sí. Mo yà pátá. Ó kàn dùn mí pé mi ò mú píṣọ̀ mi dání ni. Mo ti gbé ìlú tí ti gbé London, mo gbé Germany, mo lọ Belgium, Holland. Àìmọye ìlú ti gbé. So kí ló ń jẹ́ kí èèyàn máa lọ kiri ìpátá? So but thank God today àṣà ń ṣe àfi ṣẹ̀wọ̀n kankan Ọlọ́run dẹ̀ gbà fún wa. Ẹ fi jólẹ̀ láwọn ibì kan. Bẹ́ẹ̀ ni. Tọ́ ibi ò dẹ̀ bàjẹ́ tòun náà bàjẹ́ wọ́n ń ṣe yín jẹ́jẹ́. Bẹ́ẹ̀. Clearing and forwarding kọ́ má bà pápá jẹ́ kò dáa lódì ní wọ́n fún wa fún kò ní kálukú lóòdù kọ̀ńténà kò kúrò ń bẹ̀ irú kọ̀ńténà wọlé láìkì. Èyí tó ṣe gbé ni apá mi fúyẹ́ o. Àbẹ́ ìlàpá. Fi ò lápá o. Kó ṣe é gbé lọ. Tí wọ́n tún wò sí. Tó bá ti kọjá nǹkan tí ń lè. 80 feet. Mi ò lè fi ikùn lukùn. Okay, ó ti yé mi. Ẹ̀yin rúmọlẹ̀ ọ̀rọ̀ yín ti yé mi. Ó ti yé mi. So irú station tiẹ̀ báyìí ó rí pé ó ṣe pẹ́mpẹ́m. Pẹ́pẹ́ báyìí lẹ fẹ́ kó má ṣe jù kó má lọ jù àárín. Irú ìwọ báyìí ó kúnwọ́ ó ṣe dìmú ó gbẹ jù kò sanra jù àṣẹ àndù. So
ó ṣe iṣẹ́ mọ̀ pé ti bẹ̀rẹ̀ iṣẹ́ influencer ẹ ti bẹ̀rẹ̀ ìpolówó rí fún ẹ ti nígbà tẹ́ ti lè polówó nǹkan bẹ́ẹ̀ yẹn ojú wọn ò fọ́ nílé wọ́n rí ẹ̀ wọ́n rí mi wọ́n rí pé ṣé òkun kọ́ ni. ṣe máa ń mọ àgbò. máa ń mu. irú àwọn àgbò wo. jẹ̀dí àgbo lọkùnrin mu jẹ̀dí náà ni. lẹ́yìn jẹ̀dí ńkọ́. àgbo tí máa ń mu ni. ṣe bẹ́ẹ̀ ẹ láwọn ọ̀rẹ́ ní ọ̀dọ́ tí wọ́n máa ń gbé yín débẹ̀ tó máa ń fọ̀nà yín gbé dádì báyìí la tó ṣe ń gba service. èmi gan train ara mi. wọ́n bá mi lé ni wọ́n bá mi bẹ̀ ni. wọ́n bá yín lẹ́nu iṣẹ́. so gbogbo nǹkan ó ti pẹ́ díẹ̀ náà tá a ti ń bá bọ̀. Belgium, Germany, Holland, London. so wọ́n náà gbogbo ìlú yẹn. èmi gan wo nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgbó. lákòótán pátápátá ẹ jẹ́ yọ̀ǹda yín kí ni ká máa retí látọwọ́ Ladi Folarin ṣé ń lọ sinimá ni ṣé ń bọ̀ Netflix ni ṣé Prime láti máa bá yín ni kí ni à ń retí. tí n bá rí ẹni tájọ lè píà. collaboration. mo lè ṣe sinimá. okay. àbí àwọn TV station tó wà pa but for now màá ṣe nǹkan tágbára mi bá ká. ìṣe ṣe ní YouTube. okay. YouTube very soon. but ẹ tí ní TV tí yín lórí YouTube o. mi ò tí ní. ibo lẹ wá ń taṣẹ́ yín sí lórí YouTube. káàkiri ni number 1 ni káàkiri Yorùbá Plus wà Àpáta wà Yorùbá kìtẹ̀ tán tó pera wọn àti ẹ̀mọ́ orúkọ ti pọ̀ jù. àwọn wọn ṣe dáadáa. àwọn tó wà lókè ẹ̀ la mọ̀ Yorùbá Plus àti Àpáta. àwọn wọn ṣe dáadáa wọ́n sanwó. wọ́n sanwó. wọ́n sanwó. àwọn ẹ̀ lóòótọ́. kò sí jàlẹ̀ láti ọ̀dọ̀ aláṣẹ àtolúdarí iléeṣẹ́ AK Media Studios tí wọ́n ṣe agbátẹrù àti onígbọ̀wọ́ ètò Oyinmomo wọ́n ní kò ní dáa ká pé dáàdì wa odindi chief tó dẹ̀ yẹ pé ẹ ti bíbá ẹ lọ́bì kan ẹ ti lọ dáhùn olólùfẹ́ yín lò ẹ tún padà wá láti ìlú Ṣàgámù ẹ padà wá torí tiwa ìfẹ́ náà ló wà ń bẹ̀ wọ́n ní ẹ̀bùn yẹn ẹ̀bùn kékeré ni pé kẹ́ bá wa fi ìfẹ́ gbà á o. ṣé ṣẹ́ẹ̀kì ló wà ń bẹ̀ àbí. dáàdì ẹ tún wo náà ẹ tún ṣùdé sàlẹ̀ kókó náà. èèyàn ń wọ aṣọ tó yàn bá fẹ́ jagídí gbòǹgbà mi ẹ kọ́kọ́ mọ nǹkan ẹ gbà náà kẹ́ fojú sí i. ṣó ṣe wò. ó ṣe wò. gidi gangan ni. Ọlọ́run mi dà ẹ máa ṣe bẹ́bẹ́ o ó tẹ̀ ti dà. tó ra mọ̀ pé onífàárì nìyí. bẹ́ẹ̀ni ẹ rí lọ́rùn mi. tí bá fi áàkì fíìmù gbogbo ẹlẹ́ máa rí àtàwọn kọ́ọ̀pù yín tẹ́ fi síbì gbogbo ẹ̀ ló wà ń bẹ̀. ẹ ṣe o Oyinmomo àbí. Oyinmomo náà ní bẹ́ẹ̀ ni. Oyinmomo ẹ ṣe o iléeṣẹ́ yín ò ní jóná. ẹ̀yin náà la máa dé bá ẹ̀yin la máa rí o. it's alright. It's alright, very alright. Olúwa ṣeun. Àmọ́ ẹ jẹ́ kí n gba ọ̀rọ̀ ìyànjú lẹ́nu yín fún àwọn ọkùnrin níta. Báwo ló ṣe yẹ kí ọkùnrin ṣe máa ṣe obìnrin? How should a man treat a woman? Ó depend lórí woman yẹn. Ẹ wá jẹ́ ká máa lọlé. Ẹ má wọ̀rí sá, ẹ ṣeun sá. Tó bá wọ́n ló máa máa rálẹ̀. A lè ṣe ẹ jẹ́jẹ́. But tó bá ń struggle, tára dẹ̀ nǹkan bàbá, ọmọ ìgbé ìwọ ló fẹ́ ṣe rẹ̀. Wo jẹ́ ń sọ nǹkan kan fún ẹ. Mo ní hòtẹ́ẹ̀lì ọ̀dọ̀ mi Òṣòdì ló wà. Wọ́n dẹ̀ ń ṣe short dress ńbẹ̀. Màmá wọ́n ti ìtàn ti kọ́ mọ́bọ̀ ìkan lọ́wọ́ rí. Ẹ sọ pé lọ. Ẹ ṣeré. Àgbàlagbà lẹ tó gbé wá ojú wa máa ń rí àwa ta lóòótẹ́ oríṣiríṣi ló ń ṣẹlẹ̀. A jẹ́ pé máa ní nọ́mbà ambulance. Woman yẹn ò fẹ́ gbà fún àgbàlagbà dẹ̀ ni. Ibi tó ti ń fagídí fẹ́ ṣe ó kàn dún ká. Láì ṣe tán ṣíkìn. Ìyá tán tó ti weak. Òun náà ló gbé ń kọ́kọ́ lọ́rùn lọ sí hospital àwa kàn ń tẹ̀lé ni. Ẹ sì ń lọ ni. A sì dé hospital ni. Mo fẹ́ fi àsìkò yìí gbàdúrà fún yín wípé iṣẹ́ yìí ò ní dàrú. Lágbára Ọlọ́run ẹ̀ túbọ̀ máa tẹ̀síwájú sí i. Àwa ní rogun afẹ́ dúró ìṣẹ́jú kan fún yín ní wàrà ṣẹṣà. Bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ máa pẹ́ ẹ máa gbó ẹ máa tán ẹ máa kanlẹ̀kùn méje. Àdúrà yẹn ni ò yé mi. Ẹ máa kanlẹ̀kùn méje. Níbo ni máa já sí? Ìbí tó bá ti wo yín ni o mi ilé bá yín débẹ̀ o abánidálà wa
a kì í bá wọn débẹ̀ àmọ́ a lè júwe ọ̀nà fún yín ẹ gbà bí má gbàbẹ̀ má gbàbí ọ̀yá give me the more dance lóní roborobo ṣe lóní ṣe roborobo ti ń rè generation league tẹ́ ń gbá yìí league old school ni tó bá sọ pé lóní roborobo ó yá ṣe bẹ́ẹ̀ lóní roborobo ó yá gbé sókè gbé wàlẹ̀ gbé sókè gbé wàlẹ̀ ilẹ̀ rẹ̀ sáà tó bá wá sókè á padà sílẹ̀ tó bá wá sókè á padà sílẹ̀ kò sí nǹkan tó le tí ò rọ̀ ọ́ bẹ́ẹ̀ ni ṣá exactly ó yẹ gbé sókè ó yẹ gbé wàlẹ̀ ibi ẹ wá máa lọ ẹ̀yin wọn lórí ètò Oyinmomo mo fi Ọlọ́run bẹ̀yìn ní ṣàgbákò ayé àlejò tí mo gbà lẹ́ni mo ti ń gba àlejò ní ìgbà rẹ̀ léèrí lórí ètò yìí léni mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tẹ́ bá wa wo ètò yìí léni ẹ ṣeun ẹ̀yin tí ẹ ṣẹ̀ ń dé ẹ tẹ rewind ẹ padà lọ láti ibi tá a ti bẹ̀rẹ̀ ìgbà ẹlẹ tó lè gbádùn ẹ torí dáàdì túraká fún mi gidi gan ni àwọn bá mi ṣeré lórí ètò léni àwọn túraká wọ́n sọ̀rọ̀ èmi gan mo wọ̀ pé gẹ́gẹ́ bí actor gẹ́gẹ́ bí eléré àgbéléwò wọ́n mọṣẹ́ lóòótọ́ wọ́n dẹ̀ kò sẹ́ èèyàn lè dáńtà kó má dánlé kò dẹ̀ ní dákó dánlé kó tó má dáńtà ibi ò bá bẹ̀ jẹ́. ojú tẹ fi ń wòwò ní fọ́ ibi tẹ tí mówó láti tọ́jú wa ibẹ̀ ò ní gbẹ. Ladi Folarin lórúkọ ti tèmi o òṣèré ńlá orí ìtàgé ẹ̀yin náà la máa rí la máa dé bá o àbúrò ní ṣẹlẹ̀ sẹ́ni kankan lágbára Ọlọ́run ọ̀tọ̀ ní gbà láfíà yín o èṣù ní gbà láfíà yín o ẹ̀rọwó ṣayé lágbára Ọlọ́run ẹ̀dẹ́ ti dàgbà ẹ̀jẹ̀ wọn mọ́. àmín lọ́la ọláwàlá kúrọ́tà ìlàbílà ilẹ̀ zè àríjù báyìí lórúkọ tèmi ní Oyípadà Olúwadámilọ́lá ọmọ Bánirẹ́ rántí o tó bá ń wakọ̀ máa mutí tó bá máa mutí má wakọ̀ tàbí kó wá ẹni tó máa gbé ẹ ò ní kánjú lọ́rùn mo máa ń sọ èrò pọ̀ tẹ́lẹ̀ àmọ́ má hẹ̀pù Ọlọ́run láti dẹ́mi ara elégbodò Ọlọ́run sì máa dé bá gbogbo wa pẹ́ láyé kó o lè rí nǹkan gidi ṣe. ṣe sí mi lẹ́yìn program yìí wò ló lọ.